èyí lé o ìlúkulù bí ewúrẹ́ làwọn ìyáálé ilé ń lu ọkọ wọn báyìí lẹ́kọ̀ọ́. ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rín ni bí èsúró ṣe pa júdà báyìí tó ń lé ajá, tó fi wá jẹ́ pé àwọn ìyàwó ilé ni wọ́n ń lu ọkọ wọn lálùdojúbolẹ̀ nígbà gbogbo báyìí, tí èyí sì ti ń fojoojúmọ́ peléke sí i nípínlẹ̀ Èkó. Ìjọba ìpínlẹ̀ náà ló fi ọ̀rọ̀ náà síta pé ẹ̀sùn nína ọkọ ti ń di tọ́rọ́ fọ́n kálé báyìí láti ọwọ́ àwọn ìyàwó sí ọkọ wọn lójoojúmọ́. Ọ̀gá àgbà àjọ tó ń rí sí ìlòkulò àwọn obìnrin àti ọmọdé nípínlẹ̀ náà, Títílọlá Bayii Adéníyì, ló fi ìkéde náà síta láìpẹ́ yìí. Ọ̀gá àgbà náà ní ẹ̀sùn tó ti wá sí ọ̀dọ̀ àjọ náà láti oṣù kẹsàn-án ọdún 2022 sí oṣù keje ọdún 2023 yìí ti ń lọ bí 340 níye. Èyí sì pọ̀ ju bó ti ṣe ṣẹlẹ̀ ní ọdún tó kọjá, ìyẹn láàrin ọdún 2021 sí ọdún 2022 tó jẹ́ pé 140 èèyàn péré ni. Èyí fi hàn pé àṣà bí àwọn ọkùnrin ṣe máa ń dákẹ́ nípa àwọn nǹkan tí wọ́n máa ń fojú winá láti ọ̀dọ̀ ìyàwó wọn ti ń dínkù. Àwọn ọkùnrin náà ti ń sọ̀rọ̀ jáde báyìí nítorí ohun táwọn ìyàwó wọn ń ṣe fún wọn. Ìwádìí ti fi hàn pé àwọn ọkùnrin kò dákẹ́ mọ́, àwọn náà ti ń sọ̀rọ̀ síta, wọ́n sì ń sọ ohun tí ojú wọn ń rí báyìí lọ́wọ́ àwọn ìyàwó wọn. Ohun tó sì fa èyí ni pé a ti ṣe ìkéde àti ìlanilọ́yẹ̀ lóríṣiríṣi pé kí àwọn èèyàn yéé bora wọn mọ́lé, kí wọ́n máa lahùn síta nípa nǹkan tí wọ́n bá ń là kọjá, pàápàá nípa ìlòkulò àti ìfìyàjẹni. Ọ̀gá àgbà kádìí ọ̀rọ̀ rẹ̀ pé nínú oṣù kejì kì í sábà sí ẹ̀sùn ìjà láàrin àwọn olólùfẹ́ síra wọn, bóyá nítorí pé oṣù náà jẹ́ oṣù ìfẹ́ ni, ṣùgbọ́n láti ìgbà náà sí oṣù kẹsàn-án ni ẹsẹ̀ kì í fi gbèrò pẹ̀lú bí àwọn èèyàn ṣe máa ń wá sí ọ̀dọ̀ àwọn láti wá fi ẹjọ́ sùn lọ́lọ́kan òjọ̀kan nípa àwọn ohun tí wọ́n máa ń ṣe fúnra wọn. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.